má bá àwọn ọba tí wọn ò ṣàtìlẹ́yìn fún ọ láti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè Nàìjíríà, má bá wọn jà o. Gbogbo àwọn ẹgbẹ́ alátakò kó sì má bínú sí wọn. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n sọ bẹ́ẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n ti gba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ìmọ̀ràn wípé ó jìnà sí à ń gbèjà ara ẹni nípa àwọn tí wọn ò ṣàtìlẹ́yìn fún láti jẹ́ kí àbá rẹ̀ kó wá sí ìmúṣẹ níbi ìbò ààrẹ tí a ṣẹ̀ṣẹ̀ dé kọjá. Olórí Ogboni Aborigine káàkiri orílẹ̀-èdè àgbáyé Ọba Atóyèṣe Ọlákìísàn òun ló sọ ọ̀rọ̀ náà fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú ìwé kan tó fi ṣọwọ́ ní ọjọ́ Wednesday tó ré kọjá yìí. Ọba Ogboni Aborigine Ọlákìísàn ó sọ báyìí wípé Tinubu ó ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣẹ́ òun ìyà, pàápàá jùlọ nípa ètò ọrọ̀ ajé tó ti dẹnu kọlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Tinubu ó ti di bàbá fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà báyìí wípé kó pa kítímọ́lẹ̀ kó sì ṣe gírí láti mú ìfẹ́ àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Nínú lẹ́tà náà tí Ọba Ogboni Aborigine tó kọ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó fa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu létí sẹ́yìn nínú ìwé ọ̀hún wípé ilẹ̀ Yorùbá gan-an ló ṣe kókó fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báyìí o. Kó jẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan ẹ̀yà Yorùbá kó jẹ́ lógún, ó sì dá Yorùbá sí ipò aṣíwájú àti ipò ọ̀gá. Ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ní ọjọ́ kan lọ́fíìsì ṣùgbọ́n ó ní ìpinnu ọdún 8 torí wípé ilẹ̀ Yorùbá ó ti fẹ́ tú yẹ́lẹyẹ̀lẹ. Kó sì jẹ́ kí ìfẹ́ àti ìdàgbàsókè tó lọ́rìn kó wà ní ilẹ̀ Yorùbá padà. Ìwé ọ̀hún tí Ọba Ogboni Aborigine Adékìísàn tó kọ ló kà báyìí wípé gbogbo ìgbà ni kó máa rántí wípé o lè pẹ́ láéláé ní ọ́fíìsì tó wà, ṣùgbọ́n iṣẹ́ tí ó ṣe jẹ́ kó tètè jẹ́ ní kíákíá. Kó sì mọ̀ wípé ìwọ ni olùgbàlà lọ́wọ́ yìí láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣẹ́ òun ìyà. Ṣiṣẹ́ bó ṣe tọ́, ṣiṣẹ́ bí ọmọ ọkọ, ṣiṣẹ́ tọkàntara. Kó sì máa lérò wípé ọjọ́ kan ló lè lọ́fíìsì, ṣùgbọ́n máa gbìyànjú kó sì ní ìpinnu ọdún 8. Má lérò láti bá ẹnikẹ́ni jà nígbà tí Ọlọ́run ti bá ọ ṣẹ́gun gbogbo ogun tó wà ní iwájú àti àwọn ìdojúkọ. Má gbìyànjú láti bá orí adé tàbí gbogbo àwọn tí ò dìbò fún ọ tí wọn ò ṣàtìlẹ́yìn fún ọ. Má bá wọn jà o, torí wípé Ọlọ́run ti ṣẹ́gun fún ọ. Ìwọ sì ni bàbá orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí. O sì lè ṣe dáadáa nípa àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. Kó tún orílẹ̀-èdè Nàìjíríà tò nípa ẹlẹ́yàmẹ̀yà, nípa ẹlẹ́sìnmẹ̀sìn àti nípa gbogbo àwọn nǹkan tó ń fa wàhálà sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Jẹ́ kí ìṣọ̀kan kó wà ní ilẹ̀ Yorùbá. Kó sì jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ìdàgbàsókè lásìkò tiẹ̀ yìí. Jẹ́ kí ẹgbẹ́ Afẹ́nifẹ́re àkọ́kọ́ àti ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀kejì kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan, kí ilẹ̀ Yorùbá kó lè ní ìlọsíwájú. Jẹ́ kí ilẹ̀ Yorùbá kó jẹ́ ọ́ lógún, torí wípé Yorùbá ni ọ́. Má gbàgbé o, Ọba Ogboni Aborigine ní gbogbo àgbáyé òun ló ń sọ báyìí. Ọba Adétóyèṣe Ọlákìísàn ló gba Tinubu nímọ̀ràn bẹ́ẹ̀. Ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dánwó ènìyàn rárá. Níbi tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ̀ kẹ́ fi bá wa subscribe.